yọba. Àwẹ̀ mi gbé. Orí ọmọ rẹ o, orí ọmọ rẹ, orí ọmọ náà wí yọba. Àwẹ̀ mi gbé. Orí ọmọ mẹ o, orí ọmọ mẹ, orí ọmọ náà wí yọba. Àwẹ̀ mi gbé. Àgàwẹ̀ mi gbé ní anáwó Yorùbá ní gbé. Àgàwẹ̀ mi gbé anáwó Yorùbá ní gbé. Àgàwẹ̀ mi gbé ayúwé gbè mí kọ́. Orí ọmọ náà wí yọba o. Àkúgbọ́ rẹ ti ìwọ̀n ní bọ́ọ̀lù dé mẹ́. Wàgì máa pé kọ́ gbé. Àyàrígbé kọ́ gbé ìrí ìrọ̀párí lọ́rọ́. Àyàrígbé kọ́ gbé ayúwé gbè mí kọ́. Orí ọmọ náà wí yọba o. Náà tẹ́tẹ́ o, náà rí òyà rí òyà. Àmì àjígbé àrọ̀ máa rọ̀ náà rí ẹsẹ̀ rí o. Orí ọmọ mẹ́ o, orí ọmọ mẹ́, orí ọmọ náà wí yọba. Àwẹ̀ mi gbé. Adémarie pọ́n ẹ̀nẹ̀ Honorable Saturday Wúléwé ìdè ẹ̀ sẹ́bi Yorùbá náà yé náà òtún náà ti bá orí ọmọ. Àyàwẹ̀ mi gbé anáwó Yorùbá ní gbé. Àyàwẹ̀ mi gbé ayéwé gbè mí kọ́. Orí ọmọ náà wí yọba o. Àtúgbọ́ rẹ tí o ìwọ̀n ní gbọ́ọ̀lù dé mọ́. Wàgì máa rí agbékọ̀ gbé. Ìpín abọ́pá ẹsẹ̀ tí mú ìlú tó rà wá. Orí ọmọ náà wí yọba o. Bàjáwé mi gbé, bàjáwé Yorùbá ní gbé. Nẹ́tẹ́tẹ́, nẹ́rí òyà, àmì àyíké a máa rọ. Nẹ́rí ẹsẹ̀ rí o. Orí ọmọ mẹ́ o, orí ọmọ mẹ́, orí ọmọ náà wí yọba. Àwẹ̀ mi gbé. Orí ọmọ ni mo ṣe wàyálà ọ̀gbọ̀. Àwẹ̀ mi gbé. Ẹ̀dùn nílẹ̀ o, ẹ̀dùn mẹ́rin náà gómi wàyálà ọ̀gbọ̀. Àwẹ̀ mi gbé. Bóyá mẹ́rin tọ́nà ẹ̀dùn mẹ́rin wà mí, ẹ̀dùn mẹ́rin wà hírè. Ẹ̀dùn náà wà èyí, ẹ̀dẹ́rẹ́ mi pé ìnà yá ní akpọ̀n yíyá yé o. Ilé Marie pọ́n mi, kí ọmọ náà bá nẹ tó, ẹ wá 8 seconds. Ilé Marie pọ́n mi, kí ọmọ náà bá nẹ tó, ẹ wá 20 seconds. Òpè àná tẹ̀lé ọba, ọ̀nà wíyẹn máa ń gbọ́ lápọ̀n náà bó kà náà gbọ̀gbọ́n o. Òpè àná kì í tẹ̀lé ọba, ọ̀nà wíyẹn máa gbọ́ lápọ̀n ọ̀bó kà náà gbọ̀gbọ́n. Ọ̀nà wẹ̀ sí di ẹgbà, ọ̀nà wẹ̀ sí di ẹgbà. Ọ̀gí ìbèkè wà ní gbà, egelegele o, ọ̀nà wẹ̀ náà tán ẹ̀mú. Ọ̀gí ìbèkè wà ní gbà, egelegele, ọ̀wẹ̀ náà tán ẹ̀mú. Àwẹ̀ máa náà kọ́ ànàkí, àwẹ̀ máa náà kọ́ ànàkí o, ẹ̀ máa ta náà gómìnà wọ́n fẹ́ yí. Ọkà òdera. Arisinoka òdera mẹ́ o. Ẹ̀sìn àwọn ọ̀nù wẹ̀mí náà ìbí ẹ̀dọ́ ya o bàbá ẹ̀dọ́ ya wẹ̀dọ́. Ẹ̀dọ́ ya wẹ̀dọ́. Òtà tó ní mọ̀ọ́sẹ̀ o wà bí àwẹ̀
yo be mu dia o we mama ni emu yo tone to ya ri lele fiare no ya je me yi ege me no yo be mu dia ame ra la ho no ri yo bonu e witness in the rase ayo awo ege so na ya ye na we ra me to na ge na we me ma ja ga we me be ori won na wo me o ori won na wo me ma ja ga to he be ma ja we me be Papa J Opa ga tope Ye kori omo me ge na wi yoba wa wese e ba yi oru o ro pari logo e ba yi oru Dr. Samerita wese ọmọ lókè ọba ga tọpẹ Sando Naria ní mayagaga wẹsẹ o bàbá Sando Naria ní mayakie wẹsẹ o yẹ kò ní ọmọ mẹ ẹnẹ wíyọba aláwọ. Wàní ọgbà yìí má yé ké ẹni máa rẹ̀rẹ̀ dé o yé kó ní ọ̀nà ìwé ìjọba. Ẹ̀bú ọmọ àgọ̀gọ̀ náà mẹ́rọ̀ yìí wà lọ́sẹ̀ o. Yé kó ní ọmọ mẹ́ o yé ò náà ìwé ìjọba. Ọjà wẹ̀rẹ̀ pé. Bàbá Bẹ́lá bàbá o, Pàtìkì Rédíà. Ọmọ náà gbọ̀n. Pati Gretia ni mayagaga uwi kwenya megiseti Sando Naria ni mayakie di Pedro Bonio Monfunyo Walwese baba Walwese nuwa mayewo bese Ye kori omo me o Ye kori omo me Waja wele pe Patrick Redia JP Baba ni yagaga Erigo Jekori ọmọ mẹ o wari o boyi ma yeke eni ma begade Ere me yeke egi kaka o jekori ọ̀nà wiyoba Patrick Redia wa ta ube pe o Patrick Redia ni yagaga Ọba ga tọpẹ Uwẹsẹ o ra vendera Sando Naria ní mayakie lórí ọmọ ya gàgà Yé kórí ọmọ mẹ ní maya gàgà Yàwé mi pé. Yé kórí ọmọ mẹ. Ọjà wẹ̀rẹ̀ pé. Wọ́n dẹ́ kọ́kéré ọ̀fíà ewédo ìkùbà ọ̀ka ẹ̀tọ́ yàrí ọ̀pá ìmàyàrí wàkìmára wẹ̀rẹ̀ pé àráyà wẹ̀rẹ̀ pé èmi wọ́n parí lọ́bọ̀ wàkìmára wẹ̀rẹ̀ pé o. Orí ọmọ mẹ o orí ọmọ mẹ ẹ̀wí ọba. Ọjà wẹ̀rẹ̀ pé.
corre on me die o. Ye corre on me. Ye corre on o. Ye corre on me die. Wa gara wa me pe o ko. Ara wa me pe na ri yo ba ne pe o. Ara wa me pe o. Ana ri yo ba ne pe. Ye corre on me die. Ye corre on o. Iwo ta me die o. Iwo ta me die. Wa gara wa me pe. Professor Victor Uwaifo, et papa ne baba o. Yo boy ma yeke o, ni ma rede. O boy ke mo gbe, ope no ya da me o. Ayi sa boy sa. O isa uwese bogo, uwese bude o. Professor ne baba, Uwaifo ni Mose, Uwaifo ni Mose. Mrs. Kaya mọ̀mẹ́, Mrs. Kaya mọ̀mẹ́ o, ọmọ mẹ́ náà mọ̀mẹ́ o, gbẹ̀bù mẹ́rìnrẹ́ o, gbẹ̀bù mẹ́rìnrẹ́. Alẹ́bà náà yìí, ẹ o, ọmọ náà mọ̀mẹ́, ẹ wà wẹ́sẹ̀ o, wà mọ́ yá lọ náà wé mu o. Ibi ọdún ọmọ náà wọ́n bá, ibi ọdún ọmọ mẹ́ o, mẹ́tò wà yíyá o, mẹ́tò wà bọ́gọ̀, mẹ́tò wà bùté, mẹ́tò wà yá. The governor of Edo State, Baba Nogagase Obaseki, Baba now Ode Ogima Nodie, Odiomo, Baba Uguma Dowe, tell me no matter how to menu. Ah, Ogaga Magiye, Ogaga, Ogaga, Ogaga. Ẹni Magiye o, Ogaga Magiye o, Ogaga Magiye. A professor fún ìmọ̀dẹ́mọ̀, ẹ̀kọ́ fún ọmọ o, ẹ̀kọ́ sọmọ́dé o. Ṣí ayọ̀ mọ́lẹ̀ ṣe ọ̀gùnmẹ́lẹ̀ mọ́, èèwà yá rẹ̀ṣẹ̀ o. Ibi orí ọmọ yá, ọ̀wé ni wùwà dó, ọ̀wé ni wùwà dó.
fìyàfìyà ìjẹ́rẹ́ lọ fìyàtú nàlẹ́ta wí mẹ́wàá gbọ́rì ẹ̀ o ọmọ ọmọdé kéde. ológun your director barrister job asi no be worry cultural advocate popular human rights activist yaro ajoro. ọmọ ni maya yo ìyá erigo udoji lónà udoji lódò ẹrẹ làwọ ìjọba làwọ ìbí ẹrẹ lẹjẹ ní àlàwọ bùgàsẹ wọn gbé bùgàsẹ bẹjẹ èmọtẹ plaza. Erake anganga, le 15 naira, angawo, amuro, emero, wa 10 naira, igwe, amama nu kerede, yedale no kegabia, anaga wi na won boyo. Ọmọ ọmọdún kéré. Ọmọ ọmọdún kéré. Ọmọ ọmọdún kéré. Kílẹ̀ rẹ̀ lọ fi láti ẹ̀. Kílẹ̀ rẹ̀ lọ fi láti ẹ̀. Kílẹ̀ dàbí mẹ́wàá gbọ́ ẹ̀. Ọmọ ọmọdún kéré. Ìlà náà yóò tọ́nà máa gé wájú. Ẹ̀dọ̀ yá yó. Wọ́n ti bàbá. Ọ̀pọ̀ ẹgbẹ́. Honorable Chief Baba Osarate Osanola Losage Nana Yade Amadaruge Omake Aru Egbe Elanera Oninu Kerede Ẹ̀díntinu Kerede Yọ̀nàsinu Kerede Ìjọ́junu Kerede. Ìjọ́sí dùgbé, ìlànà ìgbàdú, ẹlẹ́gàá mi máa wọ́n gbọ́ yín o, ọmọ ọmọdúnké. Ọmọ ọmọdúnké, òsàdọ̀lá, ọmọ ọmọdúnké, òsàdọ̀lá, òsàdọ̀lá, ìyẹ̀rẹ̀ ìgbàdú, ẹlẹ́gàá mi máa wọ́n gbọ́ yín o, ọmọ ọmọdúnké. Gbọ́sẹ̀ mi yóò bọ̀ lórí ẹ̀mẹ́. Ọmọ wa ni yáyó òkèèrè àkì lọ́nà ẹnìgbè nílàlẹ̀ àpamọ́ ya ọmọ ya onílẹ̀rẹ̀ gbọ́ wa gbogbo àyè náà rajé yẹ́rì àkì wọ́n ní yá sọmọ́ ọmọ náà lè pé ológun. Onaja, ọmọ wa ni yage, ọdún ní èbúrò ni yàrá ọkọ̀ náà yá, ọ̀nà ìdí ẹ̀gìn ló ta, yẹ́dọ̀ ọ̀dọ̀ náà ti rà tù, ayájẹ́ wí náà wọ́n gbọ́ mi wọ́n o, ọmọ ọmọdún ké. Ọmọ ọmọdún kéréje, ọmọ ọmọdún kéréje, yẹ́rẹ́ rẹ̀ lọ fi àfíẹ́, yíyẹ́ rẹ̀ lọ fi àtú, ayájẹ́ wí náà wọ́n gbọ́ mi wọ́n o, ọmọ ọmọdún kéréje.
lawo sọpapa lawo ìwé ọ̀rọ̀ ní kíá ní àlọ́ wúwa ṣe wọ́wé wúwa ṣe wẹ́ndá ìmọ̀ọ́dá bàdá ẹ̀rẹ́gì alára ìlẹ̀fìtì náírà àtẹ̀wọ̀ táwọn olórin hàn táwọn ẹ̀tẹ̀wọ̀ wọ́n yà dín ní náírà ìgbìgbẹ́ onáyà ìgbìgbẹ́ òkúlẹ̀gbẹ́. Oya náírà kò máa yọ̀ náà.
Yanu sakwa ye dire. E profunde baba yanu le akoma ye bare. Kenu kema na mo ibelu. Okay. Kena kema na ko ibelu. Profunde rama. Kena kema na ko ibelu. Usena sakoma ye dire. Kena sakoma ye dire. Kena kema na ko ibelu. Baba, papa mwenye leo bayo wiye kibigade. Kule kwena wema, papa mwenye leo bayo kibigade. Okay. Ela sona bo pele la boyo isale kweku. Omanu na weta nyano bebe. Daddy Oboyo. Bella no go we. Papa bu ba ire Oboyo mi ye ke ni gade. Ela sona bo pele la boyo isale kweku. Omanu na weta nyano bebe. Ọmọ náà kàn Ronaldo Sakwe bàbá o. Ronaldo Sakwe ní yàrá. Ló bá yọ ní èké ní yàdé. Ẹ̀yẹ́dà sọ́nà ẹ̀bùn fẹ́rẹ̀ lápò lórí ìsàlẹ̀ fún eku. Ọmọ náà náà wọ́n jẹ́ ìrìn ní àná lédè. Jáde mẹ́nà wò mà kí ló kẹ́ máa náà kọ́ wí bẹ́ẹ̀.
yé dán. Èmi dán tó yé dán o. Àwọn yìí wò tó yé bíà. Àwọn yìí wò tó yé bíà o. Ìlàkọ̀ ẹ̀rọ. Ìlàkọ̀ ẹ̀rọ o. Wà kọ́rẹ́ sí olúwọ̀ dárò. Wà kọ́rẹ́ dárò wọ̀ dárò. Ọ̀dà ò lè ṣe òbí òun o. Lẹ́yìn tó wá pọ̀ gbogbo ẹ̀. Lẹ́yìn tó wá pẹ́ lọ́nà bí wà. Lẹ́yìn tó wá bí yé nà bí wà o. Ìbá má wẹ̀ ṣe rẹ̀ ẹ́ ṣe sí. Sọ̀rọ̀ ẹ̀jẹ̀ àgbọ̀ mi máa wọ̀ o. Àmì àgbọ̀ mọ́ a. Èyí sọ má sẹ́ni ká o ẹ̀rọ náà o. Mọ̀nyí máa rí ẹ o mẹ́. Èyí sọ má sẹ́ni ká o. Mọ̀nyí máa rí ẹ o mẹ́. Èyí sọ má sẹ́ni ká o. Ìlàkọ̀ ẹ̀rọ. Ìlàkọ̀ ẹ̀rọ o. Òwà kọ́rẹ́ sí olúwọ̀ dárò. Òwà kọ́rẹ́ dárò wọ̀ dárò. Òwà lẹ́yìn tí èrè o rẹ̀ o. Lẹ́yìn tó wá pẹ́ gbogbo ẹ̀. Lẹ́yìn tó wá pẹ́ rà nàbí ọ̀wà. Lẹ́yìn tó wá pẹ́ yé nàbí ọ̀wà o. Ìwà máa wẹ̀ ṣe ìrẹ̀lẹ̀ ṣe sí. Ẹ̀jẹ̀ kan mi máa wọ́n o. Àmì àgbọ̀ wọn. Èyí sọ má sẹ́ni ká o ẹ̀rọ rẹ̀ o. Mọ̀nyí máa rí rẹ̀ o mẹ́. Èyí sọ má sẹ́ni ká o. Mọ̀nyí máa rí rẹ̀ tó mẹ́. Èyí sọ má sẹ́ni ká o. Obìnrin yàwó rẹ̀ nù wáyà orí yẹ,
ọgbọ́dọ̀ bó tọrọ àwọn ènìyàn mẹ́ka lòlò. ìdárò bá lè jàdó mọ́ ológun. òwò náà pé mẹ́yàlé ọ̀nà yíyẹ nàró ẹ̀ kẹ́kọ̀ọ́ mẹ́yàlé ní ìdẹ́dẹ́dẹ́ yíyẹ nàró ẹ̀ èrí èmi náà pọ̀ yé mímúdẹ́ nù mí wẹ̀ mímúdẹ́ ní gbẹ́gbẹ́ kẹ́nẹ́tà bẹ̀bẹ̀ yé má nà mìíràn àdé ọmọ ìwẹ̀wẹ̀ bọ̀rọ̀ bí wàá jò wá òbí yé tòmí àgàdé ẹnu yẹ nàgbò èkó jíjò bẹ́ẹ̀ ọ̀nà yá ọmọ mẹ́ni yá gàgà òkànnà rẹ̀ sẹ́ nà má ìdí orí ọmọ mẹ́ òwú òtẹ̀rẹ̀ ọ̀bíà ẹ̀gọ̀ oredo ìgbòmà ọ̀ka wáyé àrùn ẹ̀sẹ̀ òwú àtàrà òwú àlọ́sẹ̀ ìwọ náà yóò bá yìí máa ń yèké èrè yìí máa ń yèké ọmọ kàkà òwòdó yóò pé ìjà yóò bá ní lọ́kùn náà orí yé tó. àjẹrò ọ̀nà yàrá làwọn ọ̀rẹ́ lókè mọ́ akọ̀nà ọjà mẹ́lẹ́sẹ̀ ìgò bẹ́ẹ̀ lárí àgbà ẹgbẹ́ ìbọn lásán náà òkè nàbí tòótọ́ sọ̀tọ̀ náà rí ẹ̀rọ lókè mọ́ sọ̀tọ̀ náà rí ìyára ìwé kàyọ̀rọ̀ àwọn ẹ̀rọ mẹ́rin lókè mọ́ yẹ́rì ẹ̀rọ rẹ̀ gé olóṣèlú kájí ìpinnu àwọn ọmọ yorùbá kẹ́hìn ìdààmú ọ̀tọ́ yìí ẹ̀rọ ní ìpayọ̀ mọ́ o.
Commissioner for Arts and Culture and Diaspora Affairs. Chairman Ego Local Government Council. You and my brother Remy Miao. Who the men so wedding? I never said me. I never took you hear comment so wedding? I never said me. I never took so wedding, I never said no. I never took yeah, come so wedding, I never said me. I never took